tó bá ìpè mí tó tí kíní ẹ̀ ṣẹlẹ̀ gbà tí mo ní yé gbogbo wọ́n mú mi lọ o wọ́n pákéjì mi lọ o wọ́n gbé mi lọ sí hospital o àárín inú òjò o ní mi mọ anything I don't know anything. mọ rárá. mi mọ wọn kọ́ ni mo kàn pariwo ìyàwó mi wà ń bẹ̀ o ìyàwó mi wọn kàn sọ fún mi nígbà tí wọ́n á dé hospital tí wọ́n nu gbogbo ẹ̀jẹ̀ tán tó ń stitch orí mi lọ ní ó dà pé kíní kan ń rìn nǹkan kan bíi pé nǹkan kan ń ṣe mí mo wá ń lajú bọ̀ nígbà tí máa lajú àìsàn Koko Zaria. òun náà lè fojú rí. òun náà ni mo rí ẹ̀rù wá bà mí gbé gbà ẹni ló pè mí tó fi láìkó mọ́ mi lórí. ẹni mo tún rí mi that is the reason tí mo sọ fún àwọn dókítà pé mi nígbà abẹ́rẹ́ ń bẹ̀ nítorí pé ẹni tó ń báyàn jà téèyàn mọ̀nú ẹ̀ tó fi di pọ́n láìkó mọ́ mi lórí ní ojú ẹ̀ tí wọ́n dẹ̀ mú ẹni yẹn pé ìwọ ló ṣiṣẹ́ yìí ò ní lọ tọ́dẹ̀ náà wọn nífẹ̀ẹ́ mi mo ṣe wá kú wá wò pé ẹ jẹ́ gbéra mi lọ sí hospital mi kí n máa lọ tọ́jú ara mi yìí ń sùn. hospital lẹ wá lọ. lẹ́yìn ìgbà yẹn mo lọ sí Agape hospital wọ́n tọ́jú mi. òkè bó ní pàtí yẹn ti wáyé gan-an. Ìdìmú ló ti wáyé ní Ìdìmú bẹ́ẹ̀ náà on the 25th of June Tuesday ló wáyé ó wá jẹ́ night party. last Tuesday ni ẹ sá. last Tuesday a fi ṣọdún Iléyá ni bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nígbà tí mo ti lọ sí Ìdìmú Day láyé nígbà tí Ìdìmú Day ṣì ń jẹ́ Ìdìmú Day kó tó di pé àwọn àbúrò wa take over tó ń ṣe yìí mi ò rò pé bá a ṣe ń ṣe tó mi ò rò pé nìkan fọ́ mi nígò lórí o mi ò rò pé wàhálà kankan ṣẹlẹ̀ ń bẹ̀ tí ìjà lásán tí nǹkan bá ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ṣẹ́tù ẹ̀kú ẹ̀ ń ṣẹ́tù campus wo ṣe lè ta ṣe lọ́dún yìí ìjà kankan ṣẹlẹ̀ lẹ́yìn òjò tó ń rọ̀ nǹkan tó dẹ̀ fà á ni pé ńgbà tójò ń rọ̀ tí mo gba máìkì me I don't recognize anybody mi recognize ẹnì kankan náà fi pè mí náà fi béèrè question lọ́wọ́ mi dẹ̀ dáhùn mo ní rẹ́rìn gan mo ní àwọn bàbá wa láyé àtijọ́ máa ń kọrin kan tó bá ti kọ́ bá ti dáko tójú bá fẹ́ bọ orin oko wọn jẹ́ mo ní wọ́n máa ń dá orin ńlá kan mo fẹ́ kí gbogbo ẹ̀ bá mi dá tá bá ti dá orin òjò yìí máa dá àwọn aláwọ̀ orí ọ̀yá máa ní ok ẹ máa bá mi kọ́ rẹ́rìn go away everybody dẹ̀ kù sẹ́rìn ibẹ̀ ni wọ́n ti wá pè mí. pé Koko Zaria fẹ́ rí yín. bàbá mi. ṣùgbọ́n ohun tí àwa ń gbọ́ tí a gbọ́ ni pé wọ́n ní Koko sọ pé àwọn kan náà ṣùgbọ́n yìí tí àwọn ṣàlùpẹ́ ta ló ń bá fa ìgbà táwọn adébẹ̀ làwọn rí pé láwo ni wọ́n ń bá jà yìí. bàbá lẹ́yìn tán lágùnmọ́ ilé tó làwọn á mú yín wọ́n láwọn àti yọ orin bí wákàtí kan kọjá àwọn gbé lọ sọ́sibítù lọ́tọ́jú. Koko Zaria sọ pé nìkan ṣùgbọ́n mi. bàbá mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. ìlú mi ni ìlú Ìdìmú ìlú tèmi ni ọmọ Àwórì níwà o bàbá Àwórì níwà lè ìlú Ìdìmú ilé arówóra tíra ilé wa ni ẹlì Ìdìmú ibẹ̀ ni ti kéwú ṣé gbogbo àwọn tó ń ṣe kánífà gbogbo àwọn tó ń ṣọdún iléyà yìí ẹ̀búrò náà jẹ́ sí mi o ẹ̀búrò náà jẹ́ sí mi bàbá ẹnìkan wá ṣùrùgbò mi publicly nílé Àwórì nílùú Àwórì alóhùn náà mi ẹ̀ sà. bẹ́ẹ̀ ni lásán fọ́gùn mọ́ yín lórí. tọ́kílẹ̀sì ó nà mí tọ́kílẹ̀sì ó wà fọ́ ìgò ẹ̀jẹ̀ wá yọ ẹnìyàn wá lọ. nílé Àwórì nílùú Àwórì tó bá jẹ́ pé mo ní kánípò ti ṣẹlẹ̀ sí mi tí mo ní akitiyan láti lè gbéra mi dé ojú agbo ni Ìdìmú Day àtẹ̀tí stop síbẹ̀ náà. táwọn èèyàn rẹ jẹ. tán rí ẹ̀jẹ̀ lára mi àkọ́kọ́ stop náà nítorí pé mo mọ nǹkan tó wà ní Ìdìmú mo mọ báyìí máa fire back ṣùgbọ́n torí pé bí kíní ẹ̀ ṣe tì mí tó ṣe mú mi mi ò ní stress pé jẹ́ kí n gbéra mi lọ báyìí. ẹ wà unconscious ẹ̀ tẹ́ mo tẹ́ wà mọ́. bàbá consciousness ò tiẹ̀ jẹ́ kí n mọ nǹkan kan mi mọ anything nǹkan tó ṣe mí ní sí gbogbo ọ̀rọ̀ tí mo sọ tó bá da lẹ́sìn mi nílé sùn. ẹ̀fọ́rí. máa jókòó wáyà tó ń bá kọ́mi dẹ́ màá tó tají kíní àdá pé kíní kan wà